ọ̀nà wájú sí làbámi tó lè mú àlọ́ tẹ̀ tí gómìnà wa. wọ́n làwá ní ìgbà mi ẹ bá wa tọ̀ yọmú àsìkò yìí kò bàjẹ́ bẹ́ẹ̀ ti ṣe sẹ́tẹ́lẹ̀ eléyìí náà ẹ tún dúró sí i ṣèlú ọmọ mákindé òṣìṣẹ́ báyọ̀ láwàárí lẹ́kùnrin tó ní ìrìnà ọ̀rọ̀ ń gbé níbí àwọn ọlọ́mọ àtọ̀ yọmú kò bàjẹ́ láyé olúmọ láyé ládọ̀jà àkọ́kọ́ kò bàjẹ́ lórí yìí báyẹ̀ ìlú ọyọ́ tún bàjẹ́ báyọ̀ láwàárí báyìí láàárín. Bọ́lá orúkọ ohun wádìí olówó ọmọ àtìwá òkúta méjì bàbá ìdúró. Onígbò ẹkú kálẹ̀ bá mi káàdì ẹsẹ̀ ní ìbò. Onígbò omi dábẹ́ ọ̀rọ̀ ọmọ èlé nílẹ̀ o. Àgbàdo fúnfún ẹ̀sì òun òye tó mọ́ pẹ́jà tó bá fojú ní kòkòrò àìdúró mi. Ìyá yóò sì fi ìyá mọ̀ ọ̀pọ̀lọ́ mi bá fẹ́. Dábẹ́ ẹsẹ̀ ní ìbò ọba ìjọba lọ. Onígbò òkú kálẹ̀ bá mi. Àwọn ọ̀pẹ níbí aláàfin ìtọ́yọ́ ikú bàbá èyí alábíyá kì í. Any moment from now, we'll be expecting our guests and we'll be starting with opening prayers. So I'd like to invite forward for the Christian prayer, Baba Prelate Sunday Olamakede, for the Islamic prayer, the Imam of Ibadan, Sheikh Abdulgani, please wherever they are, make way for them. Then for the Sheshe Araban Baba Prelate Sunday Thank you for the great work you are doing in the China-Nigeria relationship. Thank you, sir. I'm sure we will be doing business. We are grateful for what you are doing. Onígbò ìgbà tó wọ́n nírì. Nígbà tí wọ́n sì padà sọ́dọ̀ olúgbò ló kò lọ ọmọ rẹ̀ ní bọ́ ọba kámúso ọbẹ̀ kò sí sọ láti. Àjẹ́ gbogbo owó ní ìlú òdìgbà yẹn. Bàbá kò tó ọ̀rọ̀ rẹ̀ ní sí ọ. Owó òtúmọ̀ ilé o. Asọ́sọ́sọ́ náà kọ́kà di ìjọba. Ìgbà tó wọ́n ní Adébísí. Ìlú Kánádà ìlú tí kọ́kọ́ pé ọ̀wá ẹ̀dẹ́ ànàbí àkìrù. Wọ́n dàbí asùnì ìwádìí ọ̀rẹ́ president. Wọ́n dàbí látùkù VIP lórí àjàlá. Ọmọdé ní Ìsáàkà Kọ́lámá. Bàálẹ̀ tó ní àgbàdé onílárí àkọ́lá. Bàálẹ̀ àgbò ìbẹ̀rẹ̀ pàdé. Ayọ́kọ́kìkì àti pálẹ̀ àti májàsán. Ṣùgbọ́n olùkọ́ ewu láti kú olówó wà nígbà méjì. Ṣùgbọ́n ayọ̀ ní yọ̀ láti kú yọ̀ aláàfin yọ̀ ọmọ ọkọ̀ sí ọmọ ẹ̀ lọ́sìn. Ọmọ onílé adé ooo, ẹ̀rọ ṣẹ́ṣẹ́. Ọ̀pẹ̀ káyà ọ̀yọ́ ooo, ẹ̀rọ ṣẹ́ṣẹ́. Bàbá Adéwì yóò lówó òwe tàbí òwe. Ìyá àwọn òkè lóògùn dàrú. Ìyá àwọn òkè lóògùn dàrú. Àwọn Adéwì tó fi tóbi mẹ́ta dání. Àti gbogbo
àǹfààní wà láyé àǹfààní wà lọ́wọ́. Ó yẹ kàwé ní báyìí àyẹ̀sọ̀. Oníkò láti bá ní ìrìnàjò. Ó yẹ káwọn ẹni tí a máa ń bá lọ àǹfààní wà láyé àǹfààní wà lọ́wọ́. Oníkò ó yẹ kàwé ní báyìí àyẹ̀sọ̀. Onílàjẹ́ o onílàjẹ́. Thank you. Bí a ṣe sọ̀rọ̀ ìmáàmù ilẹ̀ Ìbàdàn, wọ́n ti wà ní ẹ̀mọ́tọ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ni. Bákan náà mo rí ẹni àdúrà Ọlọ́run tí wọ́n máa kún wa lọ́wọ́ fún àdúrà àti àwọn ìṣẹ̀ṣe ẹ̀ẹ́dẹ̀ta ní mẹ́ta lọ́wọ́. Ẹ máa lọ fún ọ̀mọ́ ń máa ṣẹṣẹ. Ẹni kó sí báyà rẹ̀ wò, ó wo abẹ́ rẹ̀ wò, bóyá kò bá gbẹ́rẹ́ àgbà ń bẹ̀. Àbìnú bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Adúpẹ́ o. Araba, Awolẹ̀ Ìbàdàn. Bí wọ́n bá wà ń bẹ̀, ká máa déwájú fún àwọn olùṣẹ̀ṣe ká máa bọ̀. Olúlu ẹ wá ní wọ́n fẹ́ ṣàdúrà. Àdúrà máa ń gbà ó. While we await the traditional worshippers who will join us, Araba ilẹ̀ Ìbàdàn níbi kíbi tẹ́ bá wà ẹ jọ. Ẹ wá síbi géètì mi ò á jẹ́kẹ́ wọlé. Àwọn tó sì ń bẹ̀rẹ̀ ni Araba ilẹ̀ Ìbàdàn. Let's move back. àwọn tó sì ń bẹ̀rẹ̀ wọ́n máa lé wọn o. Because people Please, let's move back. Let's move back. Ẹ padà sẹ́yìn. These are folk guys. I don't want them. Don't cross. You cross us wahala. Please. Please move back. But while we wait, Let them move back. and we are about to take over here. Students are here. Of the greatest Nigerian students. Articulate Nigerian students. Greatest Koko. Greatest Kiki. Thank you, we appreciate you. The governor of your state appreciates you. His Excellency the President, the Federal Republic of Nigeria, we appreciate you as well. Thank you, we recognize all student leaders from wherever you are come from. Thank you so much. Alhaji, ẹjẹ àgbà àdúrà bẹ̀rẹ̀. Àdúrà bẹ̀rẹ̀. Ní ìlànà ti ìtẹ́jú bàbá. Don't put this camera. Don't put this camera down. No, move. Olúwa yóò mú àdúrà náà lọ sí ilé àṣẹ. Ẹ jẹ́ ká pe aṣojú See what you are causing. You are allowing people to lè má mú ilẹ̀ Ìbàdàn. when you are allowing
Bàbá wa akọ ọ̀tọ̀ mẹ́kẹ́ ní ìlànà ti ẹ̀sìn Islam Yorùbá pọ́nbélé. Ní orúkọ bàbá wa nínú rẹ̀ padà. Bàbá wa agbẹ́sọ̀nà kékeré àti gbogbo ìgbìmọ̀ ni wọ́n fi ń kó gbogbo àwọn ọmọ àgbàdo lápapọ̀ pé a kú orí rẹ̀ sí bàbá wa Olúbàdàn tuntun. Ọlọ́run aṣáájú àgbàkà sí. Yẹ́nì owó kò rí bẹ̀. Tọ́lá owó kò rí bẹ̀. Gbogbo àwọn ọmọ àgbàdo náà àsìkò wọn lọ́dún ṣàjọba fún wa. Látọ̀rí bàbá wa àgbà tí wọ́n bí wọ́n jẹ́ pẹ́sidẹ́ntì wa àti gbogbo ẹ̀tọ́ àtúntò ní ìlú àwọn ìlàkùn ọ̀sàwọ́lá àti Muhammad nísàbàlì ní tẹ̀sán bàbá wa gómìnà Ọ̀yọ́ State àti gbogbo ìgbìmọ̀ àti gbogbo àwọn ọmọ àgbàdo látọ̀kùn nígbà tí sàgbà sí bàbá ìyẹn dá fún wa. Ọlá àti sọ̀rọ̀ láyé àti máa yẹ ẹ́. Amúdáàdì láyé ọ̀bẹ̀rẹ̀ alámi. Amúdáàdì láyé ọ̀bẹ̀rẹ̀ alámi. Amúdáàdì láyé ọ̀bẹ̀rẹ̀ alámi. Tòfún aláàdé wọ̀lú sẹ́lẹ̀ tọ́ra síbí. Tòfún aláàdé wọ̀lú gómìnà Àṣìbí. Tòfún aláàdé wọ̀lú ọba Ìbàdàn. Jẹ́gbà wọ́n tún wà lára bẹ̀ Ọlọ́run. Jẹ́mi wọ́n fún wọn níbẹ̀. Gbogbo àwọn àti máa ń jẹun kí gbà wọ́n tún wà lára bẹ̀ Olúwa. Jẹ́mi wọ́n fún wọn níbẹ̀. Ẹjẹ́ mi lẹ́ẹ̀mẹ́ta kí gbà wọ́n tún wà lára bẹ̀ Olúwa. Jẹ́mi wọ́n fún wọn níbẹ̀. Olúwa ọba gbẹ̀gbà wọ́n tún wà lára bẹ̀ Olúwa. Jẹ́mi wọ́n fún wọn Àdúrà náà ni ẹ ti gbọ́. Àdúrà tí a gbà lákọ̀ọ́kọ́ àdúrà kejì Ọlọ́run lọ yà sọ. Àdúrà ìṣẹ̀ṣe yọ tẹ̀lé láìpẹ́ ni. Torí pé wọ́n wà níbi tí wọ́n ti ń ṣe àwọn ètò tó tọ́ tó yẹ tá a máa ṣe fún ọba wa àdúrà kò tán bá dé àjẹkẹ́ mọ̀. Thank you so much. Your Excellencies, Royal Majesties, Royal Highnesses, distinguished guests, eminent sons and daughters of Ibadan, illustrious guests from near and far, ladies and gentlemen, please we profound joy, gratitude, and a good sense of history. I welcome you to this epoch-making occasion, the coronation of the 34th Olúbàdàn of Ibadan, His Imperial Majesty, Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Àrùsà the first. Adáfẹ́bá pariwo kábíyèsí o. Kábíyèsí o. Today, Friday, September 26, 2025, will be written in gold ink in the annals of Ibadan history. And I dare to say Nigerian history. For on this day, we're not only here to celebrate the enthronement of a new monarch, but also
to reaffirm the timeless tradition, unity, and resilience of a people whose story has shaped the political, cultural, and social destiny of Yoruba land and Nigeria. You allow me to speak about the institution of Yoruba land. It's not about wealth. It's about seniority. About after several years, stays in the line and manages to wear the crown. In Ibadan, we don't fight for crowns. In Ibadan, we know who is next. And that's why they call us Ibadan. Oh my God, because the day you announce the death of an Olubadan, we know who is the next Olubadan. And so to celebrate our land, we are here not just to crown a new monarch. We are here to celebrate an enduring culture. And so once again, wherever you are, Ìbàdàn, you are the Ìbàdàn, you are the Bàbá tí wà pẹ̀lú wa lórí ilẹ̀. Bàbá tí wà pẹ̀lú wa lórí ilẹ̀. Ìbàdàn o. Tẹ́lẹ̀lúmi kọ́rẹ́nsì náà kì í sí. Your Excellencies, while we await the #1 citizen of Nigeria, President and Commander-in-Chief of the Armed and Unarmed Forces of the Federal Republic of Nigeria, His Excellency, President Ahmed Bola Tinubu, GCFR, and of course, his star-studded entourage, as well as our governor in your state, the one and only GSL, His Excellency Governor Seyi Makinde. I'm tempted to say Seyi Eda. Oh yeah, 1, 2, 3, 4, 5, 6, 7, Thank you very much. Bó ṣe wà lórí ìwé ìléwọ́ wa, ohun tí ó kàn ní ìdára wa lárayá, orin ìbílẹ̀, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, cultural group performances. Ìyẹn ló kàn báyìí, ẹ bá ní fún wa ní ààyè. Ọ̀yọ́ State Performing Troupe. Ẹ jẹ́ ká fúnra wa ní ààyè. The award-winning global Ọ̀yọ́ State Performing Troupe. Ẹ bá ń ṣàwọn látẹ̀wé ẹ̀dá kan. Mo kí bàbá wa aṣíwájú gbogbo ilẹ̀ Ìbàdàn, bàbá wa Bọ̀dé Àmọ́. Gbogbo àwọn ládé ọyá ṣùdàlẹ̀
ṣàbẹ̀wò níláàrí orí tójú òṣòṣèlú òbí sẹ́nẹ́tọ̀ òdì gómìnà orí tún sí ọlọ́dúnbàdàn ẹsẹ̀ kábíyèsí olúbàdàn ti lẹ̀rọ rẹ̀ kí n kọ́ òwe. ọba ní kẹ̀kẹ́ lẹ́kẹ́ kú ọba ní ìgbókùn lọ́kùn àwọn alákejì kábíyèsí àjọ̀mú orí akẹ́kọ̀ọ́ ọ̀pẹ láyé bẹ́ẹ̀ lẹ́wù ṣe nílé ẹ̀kọ́ àtẹ̀gbẹ́ lẹ́sẹ̀ ẹ́tẹ̀lẹ̀ kíní kékeré ṣe kíníkíní tí ń bẹ létí omi gbogbo ọba dé. gbogbo ọmọ kájọlùkẹ́ lóde ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ gbogbo ọ̀nà sómi sùúrù ẹ̀yẹ́ mọ̀ nígbà jágún ọ̀nà jágún ẹjọ́ gbogbo ní ogun akíkanjú lọ́dọ̀ rẹ̀ lọ́dún láàrin àwọn akin ẹkú oríire. Orí tó máa jọba láyé, ìwà ikú rẹ̀. Orí tó máa jáde o, kì í bá àkọlé inú. Kékeré ọjọ́ sí o, ó ti di àràkà ọ̀tá. Pàtàkì ilé ọjọ́ sí o, ọjọ́dúnwó padà òní. Elédùà ó ṣeun, orí tó máa jáde o. Ìwà ikú léwé ìgbà. Ìgbà wo ìgbà ló ní ká bàbá wa. Ìgbà rẹ̀ ayé wa gbà. Ìgbà wo ìgbà ló ní ká bàbá wa. Ìgbà rẹ̀ ayé wa. Orí adé gbogbo ládé sí ilé ẹ̀yẹ́ tó ẹ̀ẹ́dí fọwọ́ ní méjèèjì tí ó gbẹ tẹ́ ẹ ti ṣe láyé. Orí adé ìyá kéde èé ti ṣe ẹ̀ sọ fún mi bàrẹ̀ ààrẹ orílẹ̀-èdè yìí ń bẹ ní Ìbàdàn kí ló dé. Wọ́n sọ fún ọ, wọ́n náà lórílẹ̀-èdè wà ní. Àwọn lọ́balọ́ba wà ní. Àwọn lóyè wà ní. Ọlọ́dọ̀dẹ wà ní. Ṣèyí Mákindé tó jẹ́ pé ó fẹ́ lọ orílẹ̀-èdè yìí. Ààrẹ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu olówó orí kìíní kankan ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ máa ṣe bó ṣe ń ṣe o. Ààrẹ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pátápátá ọmọ olódò ọdẹ ọmọ olódò nìkúndìkú tí bẹ̀rù ní bàbá tó ń yẹ lọ́mọ ẹ̀sán àkòyí ọba àkòyí yẹbi lọ́dún láta ẹ̀kí ọmọ alẹ́rí ikú gbogbo gbẹgbẹgbẹ ní máa fẹ́lẹ̀ fún ọgbà ọmọ àgbàtì ẹ̀yọ nílé ọmọ olódò ọdẹ ọmọ ìfọ̀mú ọyá gbọdọ mọ̀mẹ́sì kàkẹ́ ọyá gbọdọ nínú ní bá tó bí ọlọ́mọ ọyá gẹ́gẹ́ ìdọ́dọ̀ mọ́ bí a ti dáná ẹ̀kẹ́kẹ́ nílé ọmọ olódò ọdẹ ṣèyí ọmọ Mákindé wọ́n kì í ẹ̀ káàbọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà yìí o ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà yìí o Ṣèyí Mákindé ní gómìnà àwa gómìnà tá a mú tá a yẹ sípò fífojoojúmọ́ ṣe tó tuntun olùkí ọmọ aláṣẹ bí òjò òjì ìjẹjà adékílẹ́kùn ògúndẹ̀dẹ̀tẹ̀rùtẹ̀rù onílé káyàkáyò àbílẹ̀kọ̀ tó ń jẹ Ṣèyí kì í bẹ̀rẹ̀ lọ́wọ́ àlejò wọ́n tó tọwọ́ ẹ̀ lọ́nu tó ní ọmọ ẹ̀jẹ̀ ń lọ aṣòlùkù yẹ Ṣèyí ń lọ ẹ́ Ṣèyí ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ìfọ̀n èèyàn wà oníkálukú ni wọ́n fẹ́ wọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dábàá lọ rẹ̀ bá wa ṣe Ṣèyí ní gómìnà àwa olùkùkù ni wọ́n ọmọ aráàtú ẹbí òjò òkè èéjẹjà wọ́n ètò fòfò ẹ má bàa mú wọn lẹ́tọ̀ọ́ kó ọmọ alámẹsẹ ọmọ búnibúni àbẹ̀túmọ̀tì wọ́n ti ọmọ fẹ́ẹ̀dì àbẹ̀fẹ́rọ̀ ìfẹ́rẹ́ ọmọ òṣòro ilé ọgbà ẹ̀dọ̀ ẹ má bàjọ́ ọkùnrin sẹ́ni tí ọ̀fẹ́rẹ́ ọkùnrin nínú ọdún tí ọmọ kọrùn jẹ́gẹ́dẹ́ tí iye mẹ́tọ́ ẹ̀ làwọn kò wọ́n gbọ́dọ̀ jẹ́ yẹ́gà.
Once again, we would like to specially welcome you all to the coronation of the 44th Olubadan of Ibadan, a former governor of your state, a distinguished senator, His Imperial Majesty, Kábíyèsí, Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà, Àrùsà the first. Ẹ̀dá kúnlẹ̀ ẹ̀kan ṣe bá ń pariwo Kábíyèsí o. Bí a ṣe ń bá bọ̀ nù, à ń yẹ̀ wò ní kọ̀ọ̀kan, yóò máa tẹ̀léra wọn náà ní kọ̀ọ̀kan. Mo mọ̀ pé gbogbo àtàwà ń bí bó orú bá mú wa bí adúró sí tàbí à ń làágùn. Ìlàágùn wa kìí ṣe inú ọgbà ẹ̀wọ̀n, inú ayọ̀ la wà. Ayọ̀ náà ó sì bá wa dalẹ̀. Mi ò lè ṣàìtó kí màmá wa o, mi ì lè ṣàìtó kí màmá wa o. Wọ́n ní wọ́n ṣe gbogbo méje ọ̀nìrìṣà. Mo tún kí olórí Fọláṣadé Ògúnwùsì, mo ṣe kábíyèsí o. Ọba yẹ pé kìí ṣe pé ọdún ọlọ́jọ́ ń lọ lọ́wọ́lọ́wọ́. Wọ́n máa pé àtẹ̀yìn àti bàbá lẹ́jọ́ wà pé àti rí adẹ̀kiri bàbá. Mo tún lẹ́ẹ̀kan sí mo tún kí Olúgbò nílẹ̀kùn. Alóbẹ̀rẹ̀ mi kòkó kan gbágún Olúgbò. Ikú ni bàbá ẹyẹ kẹyọ lẹ́yìn ẹ̀kùn ní bàbá àgbàlagbà. Olúgbò ìsá àsábà gbogbo ara kìkì jẹgbìnì jẹgbìnì ìjàkọ́jìgbìnì tówó ni bẹ́ẹ̀ ni òun lọ bá ìlẹ̀kẹ̀ múlẹ̀ pẹ̀lú gbá ọ̀parapọ̀ wá dó wọ́n kó nu ṣẹ̀kẹ̀rẹ̀ àwọn àgbà wá ní ìwọ ṣẹ̀kẹ̀rẹ̀ ìwọ lọ́kọ́kọ́ pawó hàn lọ́kọ̀ọ́kọ́ náà ẹlẹ́lẹ́ni ò ní gbàṣẹ Olúgbò ṣẹ mo ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí ọ. Fọláṣadé Ògúnwùsì, Fọláṣadé òní ìfẹ́ o. Gbogbo ohun ní àtàdé lè mọ̀ sí ẹ̀sùn wọn bí. Ẹ wá pọ̀ àyà ògún ìbò lè dáadáa nínú létò. Ara bàbá wa ó gbé ọ̀fọ́bọ̀, ó rògbà fọ́bọ̀. Àwọn ọ̀rẹ́ ọkọ, àwọn ọmọọba, ó ṣàpọ́nlé wọn. Fọláṣadé tó ń bá kọ́kọ́ dámọ̀ràn bàbá òṣèlà. Aya òní mo máa gbàdúrà fún ẹni. Aṣọ àdámúlà sọ́dẹ̀ ní tọ́dún. Bàtà tó wọ́n ṣẹ̀fẹ̀ tó lánà kùtì. Ìyàwó ní múlá sí ọbẹ̀ lọ́wọ́ fi ránjẹ́. Fọláṣadé òní mo ṣì. Òní ń gbèsè àánú yóò ṣe. Ìjìnlẹ̀ ní fún ìjìnlẹ̀. Ẹ ṣeun o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o. Àná mi sọ̀rọ̀. Sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́. Àyàtọ̀ kìsì ọ̀nà àwọn ẹ̀yà Àwọn ìkànnì mi ti wọlé tí mo ti gbọdọ̀ rí. Ṣùgbọ́n àti mo ti rí náà mo ti sọ. Mo ti retí ìwé. Torí pé bí àwọn oní nǹkan bá ti dé wọ́n ṣe ṣe kí n má láǹfààní àti tó tó yí kí lẹ́ẹ̀kan sí mo kí Olúwo ọba àbúrọ̀ṣe lẹ́dúnwọ̀n mo kí ọba gíláǹdì lẹ́ẹ̀kan sí o mo kí o kábíyèsí àyọ̀pẹ̀ lórí o ìròbẹ̀rẹ̀ yọ̀pẹ̀ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ní sà ẹ̀sìn ọba yóò sì jẹ́ kó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba lẹ́yọ̀ àjòrì àjòdó ẹni gbára gèsè yọkùn tọ̀tọ̀ lẹ́yọ̀ pákó pí sáńgàbẹ̀ tó dòrògbó ẹ̀kọ́ ojú nìkan ló lè yẹ kábíyèsí kólótó bá tójú rẹ̀ lẹ̀ gbà àròjú sẹ́lẹ̀ alẹ́ níta ọ̀wọ́ adé má fi mí lọ́nà tí ì sẹ́ o sàkàrẹ̀ gbẹ́dọ̀ ọmọ àti bàkó mú kọ̀ wálé atọ́nà bàbá mi tó bá kó tó wá àgbèdè ọ̀kọ́ ọdún má gẹ̀gẹ̀ òyìnbó lẹ́yìn tí ti máa ń ròyìn àjò aládélẹ́yẹ ọ̀rọ̀ bàbá mi kọ́kọ́ bí o ṣe ọ̀pá-dìjọ́ kẹlà ọmọ agogo ọjà ọ̀dọ́ tẹ tó fi ń sọ pé ẹdẹ ọ̀sọ́kọ̀ èdìbò tó fi ń sọ́kọ̀ èdìbò
kò mú bọ̀ wálé kò ṣe kábíyèsí o ẹ̀wẹ̀ mo kì bá mi ààrẹ mùsùlùmí lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀gbẹ́jọ ẹ̀mẹ́wàá. wọ́n tọ́jú aládàrú ọjà mi. máa ń pè é. olówó lọ wọ́n tọ́jú aládọ́bí gbogbo ayé owó ẹ̀ tó mú sẹ̀sì. nígbàmá ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ ìró ọyọ́ mi wọ́n tọ́jú aláàbí ìdílé àmàgbà mi àdìbáríkà ló wá. Thank you. Official. Ìlú Ìbàdàn yìí, wọ́n dúpẹ́ àdúpẹ́ lásìkò kọ̀ọ̀kan ní kálukú máa ń nìkan àpẹẹrẹ. Àsìkò tí Barrister ní ìyájẹ́ wọlé, ó fi àgbẹ̀gbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn CCII tí wọ́n lọ sáà kejì lọ. Àkókò rẹ̀ ní ilẹ̀ Ìbàdàn wù ń bàdàn. Gbogbo ẹgbẹ́ ọmọ CCI ọjọ́ tó gbogbo náà lájọjọ́ ọmọ ẹgbẹ́ ìjọra àjọ níní mo kí ọ kú oríire o Barrister léyìí àti wọlé. kábíyèsí. Yes. ọba àdéhùn ọlá èlé kùsì àdéhùn ọlá èlé kùsì kábíyèsí àdéhùn ọlá èlé kùsì àdéhùn ọlá èlé kùsì. Àná bàbá lágbàdà ẹgbẹ́ wùsì. àwọn kábíyèsí ọ̀gá àdókòjà àdéhùn ọlá èlé kùsì. kọ́lá tẹ̀sí ọmọ fàdà ìmọ̀ kiri. ìdá méjì bàbá bá pàdé ní ìgbọ̀nsẹ̀ kọ́lá wọlé ní ọmọ fọlá ni o. àjẹrẹ ó ti kọ́lá wọlé ní ọmọ fọlá ni o. alájà bí ìmọ̀ bí ọmọ tí mo bí ìmọ̀ bí. Ìbúrọ̀búrọ̀ tó bá búrọ̀ padà tí o bá fi dára pàjá sí ìyẹn wà ní gbogbo. Bí o bá yóò bá ló ká lẹ́yìn tí o bá mú sí mọ́lẹ́bẹ̀rẹ̀ náà fi ìrìnà sí ọ̀ka ọkọ̀ nígbà wọn a máa rọ gẹ́gẹ́. Aláàjì Ìwádìí Abbas àti Kọ́yí ọdún yìí kí o. Aṣíwájú àdínní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí Aláàjì Mùtí Ọládẹjọ. Ẹ má fi ìbọ̀dúró láàyè o. Ẹni tí o ní sùúrù àti ìyá. Alábọ́dà ló kọ́ ìyọ̀kọ́ ní sùúrù lókèrè. Ìbẹ̀rẹ̀ ọmọ láti lò sáàmù. Gbogbo ọkọ̀ bá kú ìlérí ìṣèlú wà á ti gbà mọ́. Ọmọdé máa wà á dàgbà ẹ má fi gbàgbé láyé. Bí mo ṣe tajú kan, mo rí Mágàjí Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. Ibi iṣẹ́ ni làá máa ní lọ́tẹ̀. Èèyàn ti nínú. Ọmọ ọdún ọmọ Àdábánijà. Bàbá mi fún Bọ́lá wọlé fún bá àtẹ̀rẹ̀ bá mi. Òkú ọ̀gbọ̀n bá ṣàkóso yóò ṣe ń tó wáyá, á ṣe ń tó wá sọ. Ìmúlẹ̀ dání, bóyá dání ọ̀mú máa fàdé. Bóyá dání ìyàwó àlè o. Ọmọ bàbá lẹ́kọ̀ọ́, ojú òní ìsìn bàbá mi. Bóyá ká má sọ̀rọ̀ dání tí o fẹ́ ẹ. Torí máa fún màá fẹ́ oko ní fẹ́. Láàrú ká fún mọ́ta kò ní bà. Àlọ́ àṣetì bàbá tó fẹ́ dání ọmọ yìí. Ayọ̀ gbogbo rẹ̀ lọ. Ẹ má ṣe làákàyọ̀ mọ̀ pé ọba tó kọ̀ ní yọnu sí lọ́ba. Àwọn tí a máa lọ́rọ̀ á máa lọ́rọ̀. Àwọn ìyá lọ́ta máa lọ́rọ̀. Àwọn aṣẹ́wó kárù àwọn máa lọ́rọ̀. Àwọn ilé ìtura wọ́n máa lọ́rọ̀. Àwọn onímọ́tò wọ́n máa lọ́rọ̀. Àwọn ìyá lọ́ta wọ́n máa lọ́rọ̀. Ọrọ̀ ajé lọ. Ìgbà tó yọ pé o, àwọn ènìyàn ṣe ojú ayé pé o, ojú ayé pé ojú ayé pé èèyàn tí a bá ṣe kò láàyè ni àwọn máa kò sí ẹ̀ẹ́dọ̀ ní àwọn àkọsílẹ̀ alábàtì
Ẹ̀yin méjèèjì sà. Àwọn ọlọ́dúnrún ni. Mi ò tó pè yín o. Deputy Governor náà ní pè yín wá. Ògbómọ̀túkù kàní. Ògbómọ̀túkù bàbá ni o. Wọ́n wo kẹfẹ́ sí ìṣẹ̀lẹ̀. Wọ́n wo ìsàlẹ̀ ọjà bá lọ́nà ilé ọ̀tẹ́ méjì ń bàdà. Mo rí pé ariwo kan pọ̀ mbẹ̀. Màjàlá ńlá kan ń ṣòfófó. Ṣùgbọ́n àwọn tí ì rí dáadáa pè yé mi. Ní bá ti fojú ká ní. Bí mo sì rí dájú, màá sọ tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Barista rí ajé wọlé. Àṣetẹ́jọ́ kan bọ̀rọ̀ sí àwùjọ tí àwùjọ tí ò ní jẹ níbẹ̀. Ṣèlú máa ń lò. Ẹ̀rọ alábòkè yẹn ẹ má ṣe ayé ṣe. Ẹ̀rọ alábòkè yẹn. Kábíyèsí ti dé. Ọba ti dé o. Adéwọ̀lú ti wọ̀lú o. Adéwọ̀lú agbádé kárí dáadé ọba ilẹ̀ Ìbàdàn. Agbádé kárí dáadé ọba tilẹ̀ Ìbàdàn. Agbádé kárí wá dáadé ọba ilẹ̀ Ìbàdàn. Agbádé sórí ọba ó wá jọba ilẹ̀ Ìbàdàn. Adéwọ̀lú ni bàbá Ládọjà. Bẹ̀rẹ̀ lọ́ba Agbádé kábíyèsí o. ọba ń gbó. Adéwọ̀lú ni Kábíyèsí o. Ládọjà ni yóò fẹ́. Ọba Adédọ̀dà. Thank you.
All the cameramen to leave that place. Thank you.
This morning, Why you talking like that? Why you talking like that? From the back, go back. That's better. Go back. That's better. I don't want to repeat myself. Go back. all our guests on our royal fathers here present. All our governors present, past governors here present. All members of National Assembly present, past, here present. I want to facilitate this joyous occasion. This day is a day of blessing. You have the first of so many, the first senator, the first governor, and now Olubadan of Ibadan. Today is a joyous day. Today is a momentous occasion. And today is a blessing, not only to Ibadan, but all the sons and daughters of Ibadan, to Nigeria. All of you God bless you, sir. The next person that will be delivering the good news message, the President General Central Council of Ibadan introduced. Baba Oloye Adeniyi Adewale. We give all glory to God. We welcome our fathers, royal fathers, political leaders in Nigeria for this unique occasion, the coronation of the 44th Olubadan of Ibadan. It's very majesty. His Excellency, Distinguished Senator City. This is someone that was born in 1944 and is becoming the 44th Olubadan of Ibadan land. Happy Kábíyèsí o, Kábíyèsí o, Kábíyèsí o. We thank the President of Nigeria, state government, and all our political leaders and royal fathers all over Nigeria for coming to this occasion. As a matter of fact, it is indeed a pride for all Ibadan sons and daughters and those who are living in Ibadan. We pray to God that the reign of our Kábíyèsí will witness much more improvement and growth in Ibadan land. We are making history today because throughout the world, not only in Nigeria, there has not been a king that was a former executive governor of a state. We are much welcome. We pray that the God will give us today. Kábíyèsí o, Kábíyèsí o, ẹgbẹ́gbẹ́mọ òkè láti ilẹ̀, ẹgbẹ́gbẹ́mọ òkè, ẹgbẹ́gbẹ́mọ òkè, ọmọ òkè dùn ún bí báyìí. Thank you. Your Excellencies, our royal fathers,
Wọ́n ní àgbà ló tó rò lọ. I'd like to invite to the microphone the chairman Coronation Planning Committee. Bàbá wa Olóyè Báyọ̀ Oyèrò. Mo kí ààrẹ gbogbo Nàìjíríà tí wọ́n darapọ̀ mọ́ láìpẹ́ yìí. Mo kí gbogbo àwọn aṣòfin àgbà tí wọ́n wà ní. Mo kí gbogbo lọ́balọ́ba tí wọ́n wà ní. Mo júbà gbogbo ẹ̀yin aláṣẹ ẹ wà ní. Gbogbo ọmọ ìlú Ìbàdàn, gbogbo ará ìlú Ìbàdàn, mo kí yín a kú oríire. Ọba wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Rashidi, Sẹ́nétọ̀, Ẹnjíníà, Gọ́fúnà Rashidi Adéwọ̀lú Àkànmú Ládọjà, àrùsà àkọ́kọ́. Mo kí yín kú oríire. Lágbára Ọlọ́run, bá a ṣe mọ ìdóye yìí sí, bá a ṣe mọ ìdóye yìí sí yàtọ̀. Ìjọba yín náà yóò jẹ́ yàtọ̀. Ní nǹkan mèremère lẹ́rìí pé ṣe nílẹ̀ Ìbàdàn. Ẹ̀mí yín ó kú o. Gbogbo àrà tẹ́ ẹ fẹ́ dá fún Ìbàdàn, Ọlọ́run jẹ́ kẹ́ ẹ fara lókù. Gbogbo àwọn olóyè Olúbàdàn tí a jẹ́ kí ọdún èlé wáyé, ó jẹ́ pé àwọn ni wọ́n yan olè Sẹ́nétọ̀ Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn. A dúpẹ́ lọ́wọ́ yín, Ìbàdàn dúpẹ́ lọ́wọ́ yín. A kí yín, a yìn yín. Orí tí yín náà kọ́kẹ́ o. Gbogbo ẹ̀yin olóyè Ìyálóde, bẹ́ẹ̀ sígbà Olúbàdàn. Ilé yín ò ní dàrú. Ìbàdàn ọmọ gbèyí lọ síwájú àti síwájú. A dúpẹ́ lọ́wọ́ yín. It's a great pleasure and pride for me to welcome these august guests to the ceremony of crowning the 44th Olúbàdàn of Ìbàdàn land. This is certainly a unique occasion in the history of Ìbàdàn land. No ceremony of this nature has ever before been important, with the presence of an array of guests like this, including the #1 citizen of the Federal Republic of Nigeria, Mr. President, who else could have attracted this distinguished audience but the King Afam, an engineer, a senator of the Federal Republic of Nigeria, a former governor of Oyo State, a businessman of note, a man who is vast and rooted in the tradition and culture of Ìbàdàn land, and a man so loved by his people. May the Almighty set his reign apart from the rest in terms of lasting peace, tranquility, progress in Ìbàdàn land. Your Excellencies, Your Eminences, Kábíyèsí, our distinguished personalities present here today, although there will be a vote of thanks, I think duty bound on behalf of Olúbàdàn of Ìbàdàn land
and the entire people of Ibadan to specially acknowledge the presence of the President and Commander-in-Chief of the Federal Republic of Nigeria. Your Excellency, we appreciate you. I'm sure Olubadan in his address will most likely mention the desire of Ibadan people for Ibadan State has been proposed. I should emphasize that this ardent desire for Ibadan State has been proposed is bigger than 8 of the existing states in the Federation. Its 14 local governments is more than those of the 8 of the existing states. The area constituting the proposed Ibadan State generates more than 70%. No, I was saying that the person should buy copper. Ibadan State can take off right on the day of the creation because it has adequate human and material resources and administrative structure to take off. Within its border, there are about a dozen universities, half a dozen polytechnics, colleges of education, and many other institutions. Besides this, of the original capitals, Kaduna, Enugu, and Ibadan, only Ibadan does not have a state to its name. Please, Mr. President, point at us to our own state. Ibadan State has the potential to generate revenue to finance its administrative structure, while federal allocation will be for socio-economic development. Finally, let me assure you that Ibadan State will ignite the magic that made Ibadan the center of first development in the First Republic, which the military completed in 1966. We are exceedingly grateful to the governor of Oyo State, His Excellency Engineer Oluseyi Abiodun Makinde, FNSC, DSC, DSS-SR, for his love for Ibadan, his determination to see a new palace completed. The Olubadan and the entire people are proud of you, and we profoundly appreciate your love, your commitment to your land of Efa. Our prayer is that your so it is subjudice. The issue arises from claim of superiority among the parliament rulers. You will need to study the issue deeply and entrench a system that gbogbo ẹ̀yin tí ẹ wà lẹ́yìn mẹ́yẹn mọ màmá wá bí láti wá sọ fún pé ọba ní kí n kí yín o ọba nínú dùn sí yín o ẹ ráàyè wọbi tí àràgà wà ṣùgbọ́n ẹ̀mí ọba ń bá yín pé lágbára ọlọ́run ní sàṣetì ẹ ṣe. In conclusion, Kábíyèsí ni Olúbàdàn. Your people have great expectation from you. They are expecting you to galvanize them for growth and development in Ibadan land. They are expecting you to be a catalyst for needed reforms in our chieftaincy system. They are expecting you to lead them to the achievement of Ibadan State. May your reign be long and bring peace and progress to Ibadan land. We call on all in mo fẹ́ kọrin kí n tó parí ẹ̀ ṣé ẹ bá ń gbé ìrédé adéwọ̀lú lòdò Olúbàdàn ìrédé
Olagunsoye Oyinlola. Oyinio, we appreciate you, sir. The former governor of Ekiti State, His Excellency Dr. John Kayode Fayemi, we appreciate you, sir. Thank you for making it here. We really, really appreciate it. Dr. Abi Olamitoye and Professor Temitope Alonge Akinyo. Ẹjọ́ lẹ́yìn tí bàbá wọn yẹ̀rọ sọ̀rọ̀ tán nínú gbọ̀ngàn yìí táwa ẹ bá ń ti kábíyèsí kí wọ́n bá dùn ó. Kábíyèsí o. Adéwàlú ti dábà ẹ̀pìlẹ̀ kiri. Lábẹ́kùn yàlẹ̀yàlẹ̀ yóò jà. Adéwàlú ojú ṣẹ́wọ́ṣẹ́wọ́ yóò jà. Ojú yàlẹ̀yàlẹ̀ yóò jà. Abọ́lágadé bójú rọ̀ nígbà tó gbóná. Mo kí bàbá wa aṣíwájú Kọ́lá Dáìsí. Wọ́n ti wà láwùjọ wa o. A kí lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà. Ẹni tí ọ̀bá nìkan kan ṣe stéèjì kó sọ̀kalẹ̀. Ẹni tí ọ̀bá nìkan kan ṣe lórí stéèjì kó sọ̀kalẹ̀. Ẹ sọ̀kalẹ̀ gbogbo yín kọ́ lẹ pé kámẹ́rà dání o. Tọ́ ọ̀bá nìkan kan ṣe kí n sọ pé káwọn agbógbó máa ò ní kankan ṣe òpé nǹkan lọ kí wọ́n máa kọ́ fi ọrùn gbé ọ sọ̀kalẹ̀. Stéèjì yẹn mì. Tọ́ ọ̀bá ti ní páàsì lọ́wọ́ sọ̀kalẹ̀. Onígbò kẹ́mẹ́tà sàǹsà o lẹ́jọ́ fúnra rẹ̀ ń sá. Ikú pàlú o, ọlọ́dì ìlú ti rámù ẹkùn. Láwa rí ọlọ́dì ìlú rámù ẹkùn o. Lẹ́wọ̀n ní ọlọ́dì ìlú rámù ẹkùn. Ọlọ́dì ìlú rámù ẹkùn o. Adéwálé Rashidi ni ó kábíyèsí òjọba tuntun Ìbàdàn. Ibùgbé onáwàlú pé ọlọ́wàlú pé kò sẹ́ni gbogbo owó sí wíṣú ní Nàìjíríà lọ́pọ̀ àwùjọba rí èyí oníkàmọ̀mọ̀. Ìlànà ọjà Adéwálé Rashidi ni ó kòrò lẹ́kọ̀ọ́. Ọ̀yọ́ ẹ̀rọ àdúgbò ẹ̀rọ lásìlẹ̀ Haúsá látìlẹ̀ Ìgbò torí ládọ́ ọjà bẹ̀rẹ̀ àfọ́ ọ̀làdọ̀gà ní àkànmú ìjọba Ìbàdàn. Àṣọ̀nà àgbọ̀lẹ̀ ní lẹ́yìn àṣọ̀nà àgbọ̀lẹ̀ ní lẹ́yìn nítorí ọjọ́ wọn ẹ̀rẹ́ ọ̀dọ́wọ́lú wọn. Ọlọ́run dákun mọ́ padà. Dúdú mọ́ lọ́wọ́. Ọ̀kálọ́mà. Sàbùsí o. Ọba tó tún ọmọ sàbùsí o. Ọba dákì sàbùsí pẹ́. Sàbùsí o. Dákun sàbùsí. Ọba wà ní mi sàbùsí o. Ọba jẹ́ sàbùsí o pẹ́. Sanusi, Sanusi, Sanusi. Solution, solution. Níbi àbọ̀sẹ̀, ọmọ àbọ̀sẹ̀, Adébókè, ọmọ àbọ̀sẹ̀, ọmọ ìlú. Adébókè solution. Nobody. Solution. Solution. Nobody. Solution.
fún yín kẹ́ tó dé sà. Gbogbo ìbàdàn ṣe kábíyèsí o. Yọmí. Bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́, ẹ jẹ́ kí cultural prophet jáde padà. Ẹ wá tún itú pa láàrin ìṣẹ́jú mẹ́wàá. Ẹ wá tún itú yẹn pa láàrin ìṣẹ́jú mẹ́wàá. Ọ̀yọ́ State cultural troupe. Pàápàá ìyákò ìgbéda. Àbó ti lọ, àbó ti bọ́ra lẹ̀. Ọmọ àìsàn ìgbọ́lá ìyẹn ń bẹ nínú London. Alhaji Tajudeen Aremu, former chief of staff, former head of service, Ọ̀yọ́ State. Ẹ̀gbọ́n mi nìyẹn o, mo ti ní ìlọ̀ka ìrìn tẹ́lẹ̀. Ó bẹ̀rẹ̀ búburú sí wa. Ẹnikẹ́ni tó bá rí ọ̀rọ̀ mi sọ̀rọ̀ ìwé abẹ́rẹ́ lọ ọ̀nà òkun tó bí. Òṣùlẹ̀ èrè tó bọ̀ lẹ́yìn lẹ́yìn o. Bẹ̀rẹ̀ wọ́n sì èrè tó bọ̀. Ìyá mi ni èrè tó bọ̀.
Adébò ọmọ Káyọ̀dé Amọ̀sùnwò bọ́ Adébù lé ìwọ̀n ọmọ Adékan ni mo pè lọ́jọ́ ìjọsí ọmọ sunkún Adé ni ọ́ ọmọ fọ̀rọ̀ gbòye àwọn ọmọ ẹ̀wà ìtẹ́bí gbòye ní ọmọ ẹ̀wọ̀n ọmọ lábẹ́rẹ́ sọ nínú ilé ọjọ́ ọmọ Amọ̀sùnwò òyìnbó máa kẹsẹ̀ lẹ́gẹ̀rẹ̀ kan ọmọ Amọ̀sùn ló bá gbà níyàbí ọmọ agbóòtó takada ọmọ oníjogún ọlá ọmọ òsínlẹ̀kùn balẹ̀kùn dé. Yunus àwọn ilé ẹ̀rọ Fata Yunus Fọlábí o. Yunus àti fàdá yìí ní ìlú báyìí sinetọ Yunus àti fàdá yìí ní ìlú báyìí. Fàdá yìí ní sinetọ Fàdá Buhari àti Yunus sí ìdẹ́gbẹ́ Buhari tọ́jú Yunus Buhari ó jẹ́ Yunus ìrẹ̀ nígbàkigbà tó máa ń ta fún ẹgbẹ́ kan. Nígbàkigbà tó bá ń lọ fún ẹgbẹ́ kan. Olóògbé òní yé sọ tó tó jẹ ọkọ. Ọjọ́ ọjọ́ kí ilé àdúgbò padà wá mọ́. Ọjọ́ ọba àpò oríṣiríṣi ìfara imú bá bọ̀. Olóògbé òní yé sọ tó tó jẹ ọkọ. Ọjọ́ ọjọ́ kí ilé àdúgbò padà wá mọ́. Ọjọ́ ọba àpò. Sí nínú ọdún tí a ní sí òsì. Àtúmọ̀dé kí ìròyìn. Alájú àti ìròyìn ọmọ tí wọ́n fi o. Lọ́dún rámọ́tàlá ìyá fún wa. Rámọ́tà ìyá wa. Ìyá wa. Ìyá wa. Ìyá wa. Ìyá gbogbo wọn. Nínú báwa yìí, ìyá wa. Ìyá wa. Ìyá wa rámọ́tàlá ìròyìn.
alhaji ọmọ wa mo kí wọn ẹ̀ka bọ̀ ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá Delta tó fi dé Ẹdó tí tó ń ṣe ààrẹ ilẹ̀ Ìbàdàn bàbá mi ẹ kú jókòó alhaji aṣíwájú mùtí ọládẹjọ aṣíwájú àdínní ìpínlẹ̀ Ọ̀yọ́ òfin ẹ kú jókòó. ọlọ́dọ̀dọ̀ mi sí ọ̀gá tiwa ọ̀gá tiwa ọlọ́dọ̀dọ̀ mi mú tu aṣíwájú mi mú tu ọmọ ọ̀làdẹ̀dọ̀ gbogbo àtàwọn bílẹ̀dì. àwọn táwọn ti torí lọ́dọ̀dà Adéwọ̀lú wá sí ibi àkúrẹ́ kú oríire Adéwọ̀lú ló dọ̀bà ọmọ àlàó ní àkàlà. Dr. Azim Adekutan, Dr. Azim Adekutan, Dr. Kazim Adekutan. ọmọ tó ní wá kẹrin. Orí yín bẹ̀rẹ̀ fún ọ̀rẹ́ o. láti fi ọmọ làádọ́jà. Fún bí ìṣẹ́jú márùn-ún, máa pe bí ó ṣe wá látòkè. Máa pe Obama, wọ́n ní àti gbọ́ orin, àti gbọ́rọ̀, àkọ́bá display ti wáyé. ọmọ làádọ́jà. Fún 5 minutes, ẹni tí Obama bá wà. Ẹ̀jẹ̀ kan bọ́ rẹ́rìn-ín kí inú ọba ó dùn. Wọ́n á fi ẹ̀fẹ̀ tó fi wá fi sí ìlú yẹn díẹ̀díẹ̀ ẹ̀jọ̀. Ìlú yẹn díẹ̀díẹ̀. Thank you. Lámìjú ọmọ àkàlà mi lámìjú. Àwọn tí mi ti lẹ́mí gbọ́ ọ̀rọ̀ sí lámìjú oṣù. Thank you, currency. God bless you. Níjọ́ àná, bá a bá jẹ tá a mú, tá a ná tá a lò, tá a sọ̀rọ̀, tó bá dọwọ́ ọ̀rọ̀ lẹ́ àádọ́wẹ̀kẹ̀. Ẹja rẹ́rìn díẹ̀ fún ìṣẹ́jú márùn-ún kétò tó tẹ̀síwájú Obama jùlẹ̀. Ẹ jẹ́ bá mi ṣe kábíyèsí o. Gbogbo Ìbàdàn ẹ bá mi ṣe kábíyèsí o. Gbogbo Olúyọ̀lé ẹ bá mi ṣe kábíyèsí o. Mo kí bàbá wa Adéwọ̀lú látẹ̀dá kábíyèsí o, mo kí yín o. Kábíyèsí ò lè wọ́ fìlà kí n wọ́ fìlà. Màá ní láti bá fìlà mi sínú ogbó. Kábíyèsí ò lè lágbo kí wọ́n lo ilẹ̀kẹ̀. Kẹ́mi náà láago kí n lo ilẹ̀kẹ̀. Bó tẹ̀ jẹ́ pé aago yìí wọ́ $20,000 ni mo rà á, màá ní láti jù ú dànù. Kábíyèsí wọ bàtà. Kábíyèsí ò lè wọ bàtà kí n wọ bàtà o. Ẹjọ́ ta ló ní ibi bàtà ibùsì ni ẹ máa kó lọ. Kábíyèsí ò lè wọ ṣòkòtò. Kí n wọ ṣòkòtò láyé. Kábíyèsí ṣé kí n bọ́ ọ? Kábíyèsí ló máa dábúlò. Kábíyèsí kí n bọ̀ sà. Kábíyèsí ní kí n má bọ̀. Gbogbo ọmọ ọ̀mọ̀nà tó wà bí ẹ bá mi fọ́ Ọlọ́run ní àtẹ́wọ́ dáadáa. Ìbàdàn ní ìlú tó dáa jù ní gbogbo Áfíríkà, ẹ má bínú o. Torí pé Yorùbá, Ìbàdàn àti Ọ̀yọ́, Ẹ̀gbá àti Ifẹ̀, Yorùbá tó nípọn dáadáa ni. Ẹ̀gbọ́n tá a bá fẹ́ ka Báíbù ní èdè Ìjẹ̀ṣà ẹni kò ṣe é kà, ṣùgbọ́n tá a bá fẹ́ kà lédè Ìbàdàn ó ṣe é kà dáadáa. Ìyẹn ará Ìjẹ̀ṣà ẹ má bínú o. Ẹ̀gbọ́n ẹ̀yin tá a bá fẹ́ ka Báíbù lédè Ìjẹ̀bú kò ṣe é kà dáadáa. Báwo la ṣe fẹ́ kà á? Ṣùgbọ́n fẹ́ dé Ìbàdàn ní jẹ́ ìkábìkan ó sì ṣe Ìbàdàn nìyẹn. Ẹni ò Jésù sì débi òkú Lásárù, èdè Ìbàdàn nìyẹn. Jésù ní Lásárù jáde wá, ẹni tó kú náà sì jáde. Ẹ bá fún Ìbàdàn ní àtẹ́wọ́ tó wọ́n jẹ́ pé Jẹ̀bú la fẹ́ fi ka Báíbù, wàhálà lè ṣẹlẹ̀. Báwo la ṣe fẹ́ kà? Ó sì ṣe Jésù ní mọ́kù Lásárù o. Jésù fún ààrẹ wọ́n ti gbọ́ ọ̀rọ̀ burúkú olóṣù. Ògúnrẹ̀ wà kẹ́nu ọgbọ́n Lásárù. Kọ́wá lọ jẹ́ èdè Ìjẹ̀ṣà. Ẹ̀yin Ìjẹ̀ṣà ẹ má bínú o. Èdè Ìjẹ̀ṣà báwo la ṣe fẹ́ kà? Níbi náà bẹ́ẹ̀ ni Jésù bẹ́ẹ̀ débi òkú Lásárù ọ̀rẹ́ mi. Yéèsì ó, wọ́n ti pa Lásárù ṣọ̀pọ̀nà láàpá. Ẹ bá gbọ́ ẹja ń gbọ́ bàtà bíi bíbá ìgbóná.
èdè Ìbàdàn ẹ̀gbọ́n kò sí bá a ṣe máa rántí Ìbàdàn táà ní rántí ilé Síkírù Àyìndé Barrister gbogbo ọmọ Ìbàdàn ẹ̀ pàtẹ́wọ́ fún Ọlọ́run. Ìbàdàn tí Àyìndé Barrister bá wà láyé ó nípa tó máa kọ́ ẹ̀gbọ́n gbogbo olórin ló ní bó ṣe ń kọrin. Àyìndé Barrister tó bá wà ní agbo nígbà tí owó ò tí ì dé ó ní bó ṣe ń kọrin, nígbà tí owó dé ó ní bó ṣe ń kọrin, nígbà tí owó ò tí ì dé ẹni ò Àyìndé Barrister bá dà onílù ẹ̀yin bá mi sọ fún ọkọ nílùú aláàjì ẹ pé Síkírù Àyìndé Barrister. Lọ́wọ́ yìí Dr. Síkírù Àyìndé Barrister ọmọ Agbájélọlá àwọn olóríkà báyìí mọ̀dẹ̀ nígbàgbọ́ pé pẹ̀lú ìyọ̀dọ̀ lọ ẹ̀ gbádùn orin ọ̀hún káàkiri. Dr. Síkírù Àyìndé Barrister. Àwùjọ mi láì nínú ṣe tọ́lẹ̀ ìròyìn bísí mi láàyè ọ̀hún ní ìròyìn. Ẹ̀gbọ́n pé Barrister ẹnìkan ṣe Barrister bá sáré ọmọ tó bá ní bàbá àwọn ọ̀la Ìbàdàn rọ́pọ̀ ọni tó ní bàbá àwọn lọ́wọ́lọ́wọ́ bàbá màmá wà fún lẹ́sìn ọ̀rọ̀ yìí mùsùlùmí ọmọ mùsùlùmí ọ̀sọ̀ rí o. Barrister ní lóko ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ pé òun ni Mr. Fuji nǹkan tẹ máa gbọ́ ní pàtí ibẹ̀ ní ẹgbọ́ Barrister omele la máa kọ́kọ́ máa gbọ́ ẹni bàbá wa mi dé lẹ́bàá ò bá mi Àyìndé omele a máa dún kọ́kọ́kọ́kọ́ ìyá àlùfáà máa ń sọ òun bọ̀ lọ́nà fálámà náà ṣe òun táwọn bá Àyìndé ẹni wò kọ́lẹ́sì sọ fún wọn kọ́ọ̀lù ìlú Barrister wá sínú ayé yìí o Barrister lélẹ́yìí o alámà máa ṣe o báwo Àyìndé ọmọ máa ṣe o Àyìndé ọmọ máa ṣe o báwo Àyìndé nílé bí orin náà wá gun Barrister ẹ máa gbọ́ agbára kẹ́rẹ́kẹ́ lákẹ́rẹ́kẹ́ lákẹ́rẹ́kẹ́ lákẹ́kọ̀ọ́ abẹ́rẹ́kùnrin ní ọmọ gbẹ́dẹ́ lọ́la mẹ́lú. Thank you very much kábíyèsí o. Látàárọ̀ àníkẹ́ ìlú ẹ̀gbọ́n olórin kan náà wà ọmọ Barrister ni K1 the ultimate nígbà tí ò tí lọ́wọ́lọ́wọ́ ní bó ṣe ń kọrin ọmọ gbọ́ ẹ̀rọ ẹgbẹ́ jẹgẹ pẹ̀lú àtẹ́wọ́ nígbà tí owó dé lọ́wọ́ K1 the ultimate àìsàn olórin mẹ́ta náà ni màá ṣe ẹ̀pẹ́ K1 the ultimate. Thank you ẹ̀rọ pẹ̀lú. 1 million ló wẹ́ẹ̀sì ni sanwó-ẹ̀sì ní ọdún máa pè lẹ́ tí wọ́n ti sanwó-ẹ̀sì náà. K1 the ultimate Alhaji King Wasiu Ayinde Marshal ẹjọ́ bá ní fún ní àtẹ́wọ́. Wasiu Ayinde ó máa ní bó ṣe ń torí títí ẹ̀ torí owó ti dé nígbà tí owó ti dé ló ń kọ eré wá gbàjọgà nísìnyí ẹ máa wo bó ṣe máa kọrin wòó gẹ́gẹ́gẹ́ play. Àkórí ayọ̀ fẹ́ wọlé. Ẹ̀wọ̀n gbọ́wọ́ mi tí mo ra ní kàló. Bàbá ló bẹ̀rẹ̀ aago lọ́wọ́ ẹ̀. Àwọn bàtà sọ mí ọ̀ ẹ̀wọ̀n bàtà sọ mí. Ẹ̀wọ̀n láwọn ilé ìkùsì mo kì í. Bàbá wa láti Ọ̀yọ́ mo kì í kì í àrídì. Àwọn ọlọ́gbọ́n bàbá wọn ní Ìbàdàn. Kábíyèsí mo kì í. Sọ gbogbo lé tó kọ́ nígbà tí mo kọ́ lẹ́ni tó wà níjẹ̀bú àwọn oníwèé ìròyìn wọ́n wá bá mi o
ní mi ò mọ̀ bàbá náà lọ òṣèlú mọ̀ àwọn ọjà. ìlú lẹ́gbọ́n tàbí ẹgbẹ́ ọ̀dọ́. wàhálà òbí rẹ̀ rí. sí ìbànújẹ́ ńbẹ à ń láti mú wọnú ètò gbogbo ẹ̀ máa dùn dáadáa jẹ́bi sọ fẹ́ Obama ó ti débẹ̀ o nítorí bá mú àwọn ọba aláyé tí wọ́n fi rẹ́rìn ó ti débẹ̀ o rẹ̀ ní lọlẹ̀ àfẹ́kànlá yóò máa fẹ́ náà yàrá káyọ̀ lọ́rùn náà gbogbo apáta lajẹ́ ní ti gbìnà gbàrú gbòòrò fún wàyà ọ̀nà ọjọ́ ọ̀dẹ̀gẹ́ bá ọjà gbogbo yẹn níjọ ó ti débẹ̀ o ní ṣubú ní báyìí adúgbò ọjọ́ tún ti yàtọ̀ díẹ̀ ọlọ́run tó wá kọ ó ní òun tó fẹ́ látẹ́gùn tó wà máa tutù láì fẹ́ra òun ló tún sọ̀kalẹ̀ yẹn ìdùnnú pé ọlọ́run fọwọ́ sí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun tó ní bàbá ẹ pẹ́ láyé o lágbára nílùú ní báyìí kí a tó tẹ̀síwájú Táyé Currency orin Ìbàdàn ni wọ́n á máa kọ bẹ́ẹ̀ orin Ìbàdàn sàn-án for 10 minutes lẹ́yìn ẹ̀ nǹkan ńlá kan tọ́jú ẹ̀ náà yóò tún sọ̀kalẹ̀ Táyé Currency. Baba Honorable. Yeah. Thank you. Yeah. Solution. Ọmọbabìnrin ilẹ̀ Ìbàdàn mo kí yó lábẹ́ àkóso àsíá alájà Nuratu tí a mọ̀ sí olóúnjẹ tí ọbẹ̀ rẹ̀ ń panu tókì bẹ́ẹ̀ ni Ọlámọ́mì. Níbàdàn o gbogbo ọmọdé Ìbàdàn nílé Olúyọ̀lé dára dẹ̀ sún àpá ìlú tó ṣe kókò kó wa rí. Olúwalọ́mọ Ìbàdàn gbọ́dọ̀ ní sí pọ́ńtù ìkọlọ̀. Olúyọ̀lé mọ̀já wọ́n dẹ̀ sún wọn àti sá. Báyìí tó mọ̀já tí ó bá ti mà ti sá. Mo kí wọn kú ọ̀fọ̀ lágbólé wa níṣe. Ogun òkó wa rí. Ogun òkó wa rí. Ọmọ bàbá ṣe lónìí. Ọmọ òbí ogun òkó wa rí ogun òkó wa rí ọmọ bàbá ṣẹlú ẹni bàbá ogun òkó wa rí. Táyé lòlú ọmọ ogun òkó wa rí ogun òkó wa rí ọmọ bàbá ṣẹlú ẹni bàbá. Oya máa bú
Yóò rédíò ápì. Aláboyún ìbí nígbà nífù. Aláboyún. 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 Alábòsí ọ̀dà kálẹ̀. Àtàsíwẹ̀bà. Yóò rédíò ápì. Àtàsíwẹ̀bà. Máa bú mi dáadáa. Máa bú mi. Ìní ọlọ́pàá. Ìkí bẹ́ẹ̀ni. Ìní ọlọ́pàá. Ìní ọlọ́pàá. Ìní ọlọ́pàá. Ìkí bẹ́ẹ̀ni. Nígbàdàn lẹ́wà, ọmọ òṣèbá bínú. Àjọba nílé olùyẹ ọ̀lẹ́ o. Irú èyí ò ṣẹlẹ̀ rí. Àti ìjọba ní Ìbàdàn. Èyí tó ṣe ó tún mi ò lè pín jẹ́. Irú Ládọjà a máa ò rí yẹn rí láíláí. Ọba jáde wọ̀lú ó pẹ́ o. Ọba jáde wọ̀lú ó pẹ́. Ọládọjà tó ń jẹ́ àṣìdì. Ọba jáde wọ̀lú ó pẹ́. Ọ̀rọ̀ bí ẹkù mò ń polówó. Ọ̀rọ̀ bí ẹsẹ̀ gbogbo ni wọ́n Èdùmàrè. Ládọjà kọ́ máa fi sọ ẹ̀. Ọmọ Ládọjà Adéwọ̀lú o. Adéwọ̀lú o, ọmọ òkè Ìbàdàn. Adéwọ̀lú o, ọmọ òkè. Ládọjà rè é. Adéwọ̀lú o. Ìbọ̀dé ìwọ̀dí ọmọ òkè. Adéwọ̀lú o. Ládọjà ń bàdàn. Ọmọ àdùsà. Ọmọ Adéwọ̀lú o. Adéwọ̀lú o. Orí náà ní Ìbàdàn. Fámìlì o. Ládọjà orí yàrá. Adéwọ̀lú orí yàrá ní Ìbàdàn. Fámìlì o. Ìlú ọlọ́lá o ní Ìbàdàn. Ìlú ọlọ́yẹ. Ìlú ọlọ́mìjú o ní Ìbàdàn. Ìlú ọlọ́yẹ. Orí mi dára. Ìbàdàn orí mi dára ní Ìbàdàn. Ábí mi ò lè. Ẹ lè fẹ́ mi lọ́jà. Mo lè gbà. Tẹ bá gbàṣẹ́ mi. A máa jà. Torí wèrè la fi ń wò wèrè. Wèrè la fi ń wò wèrè. Ẹ wo wèrè la fi ń wò wèrè. Dìdìrì la fi ń wò dìdìrì. Wèrè la fi ń wò wèrè. Dìdìrì kọ́rẹ́nsì ọ̀pọ̀lọpọ̀ ní Ìbàdàn. Ó ṣe sínétọ̀, ó tún ṣe dọ́kítọ̀. Ó ṣe sínétọ̀, ó tún ṣe dọ́kítọ̀. Ṣé wọ́n ti bá ní ẹ̀wọ̀n Ládọjà? Ó ṣe dọ́kítọ̀.
sọ̀rọ̀ wọ́n bẹ̀ tún dá lálẹ́dà aráalé ẹ̀ ó wà ń bẹ̀. gbogbo ọlọ́kàjẹ́ rẹ lọ bọ̀ ọ̀pọ̀ nítorí mo ní bàbá mọ́ sí èmi náà lọ́wọ́ iṣẹ́ rẹ ọlọ́run láti bá sí i lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yá lálẹ́dà ìwọ náà mi nìyí wọ́n lọ́wọ́ òjò owó òjò òjò fún bàbá ọ̀rọ̀ rẹ ní kó wá ṣe mí. ṣùgbọ́n wọn ò lè rí ẹgbẹ́ ṣe. akọni ọ̀rọ̀ rẹ ní kó wá gbógun. ṣùgbọ́n wọn ò lè mú orí yẹ. lálẹ́bà wọn kó àwọn jọ lọ́nà tó gbà. wọ́n sábẹ́ ìbànújẹ́ lọ́nà lójú. wọ́n kó àwọn jọ púpọ̀ púpọ̀. wọ́n bá tìrìtìrì wọn dẹ̀ púpọ̀. lálẹ́bà tó ní kó ní màá bá mọ́ tí ó bá bẹ̀rẹ̀ òun la bí a mọ́ gbogbo